náà dé dúró ibi tígbà tí wọ́n send ẹ̀ sí mi tí mo gbọ́ mo ní ẹni tó ti ẹ̀gbẹ́ lórí Facebook gan sọ pé níbo la tún já sí. Ìgbà táwọn ìyá wa kan ìyá alálùbáríkà bẹ̀rẹ̀ sí send ẹ̀ sí mi mo ní ẹ má worry, I will get to the bottom line lórí bottom gangan. Kí ló ṣẹlẹ̀, kí ló fà á, mo fẹ́ mọ̀. Àti wípé ìjà Àgbàlá Gabriel tó deserve irú àwọn ọ̀rọ̀ yìí. Bàbá ológun dúdú yìí níbo ló ti gbọ́rọ̀? Bàbá ológun dúdú yìí ta ló gbéṣẹ́ fún? Àwọn ó lé àwọn ọmọ Sule Suebebe, ó láwọn ẹbí Sule Suebebe. And the last time I checked, gbogbo wọn kò sí anybody tó gbé iṣẹ́ fún ológun dúdú. Ológun dúdú náà ń lo nǹkan tó ń ṣẹlẹ̀ lórí afẹ́fẹ́, òun náà fẹ́ fi taṣẹ́ ni. Ológun dúdú náà ti ń ṣe kíni, òun náà ṣe fracas ni. Ẹ jẹ́ kí lọ́wọ́ bá ṣe chat báyìí, mo ṣe sọ báyìí, mo ń chat pẹ̀lú Wálé. Màá dẹ̀ bá Fẹ́mi sọ̀rọ̀. Immediately tí mo rí fídíò yẹn tó send sí mi yẹn, mo send sí Fẹ́mi. Mo ní Fẹ́mi respond to this. Èmi dẹ̀ rí o, mo ní listen to it, kó dẹ̀ reply mi kó respond sí. Immediately ó sọ pé immediately náà ti send sí gbogbo àwọn àbúrò ẹ̀, ló send sáwọn ẹgbẹ́ ẹ̀. Àwọn yẹn ni wọ́n mọ̀, àwọn family wọ́n ní àwọn ò mọ̀ nǹkan kan pẹ̀. Wọ́n sì ti bá wa sọ̀rọ̀. Wọ́n ní wọn ò mọ̀ nǹkan kan pẹ̀. Ṣé wá rí ológun dúdú, màá tún wá sọ àwọn ọ̀rọ̀ kan torí Fẹ́mi lè fẹ́ máa ó lè ṣe close mi ṣé ó lè fẹ́ máa wọ mọ́tò. Ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu ẹ̀. Màá tún wá sọ àwọn nǹkan kan fún yín. Tó bá wá ní ìdí wípé kí wá move forward jù báyẹn lọ, ẹ máa mọ̀. Hello. Ẹjọ́ ta ni mo bá sọ̀rọ̀, ẹ bá wa dárúkọ yín fáwọn èèyàn wa nílé. Ẹ̀kálẹ́ orúkọ mi ni Olúwafẹ́mi Adéwòlú, ọmọ Sule Suebebe. Okay, ọmọ Sule Suebebe. Ẹjọ́ nítorí ìtọ́lọ́run. Ó dà pé mo rí fídíò tí wọ́n send tí ewì tí bàbá ológun dúdú ṣe. Immediately mo send fídíò yẹn sí ẹ. Mo wá ní pé please listen to this video and respond. Àbí? Yes, ma. Kí ló wá rí sọ sí ọ̀rọ̀ yẹn pé ẹ̀yin ọmọ bàbá Sule Suebebe wọ́n lè sọ wípé kan wá ṣàkáǹtì lé pé wọ́n ṣe bí fún yín kíní kan àti gbogbo fídíò yẹn náà ti gbọ́. Kí lẹ fẹ́ rí sọ sí? Wọ́n lẹ́yìn lẹ gbéṣẹ́ fún wọn. Ẹ ṣé gan-an. Ọlọ́run á máa wà pẹ̀lú ẹ̀yin náà. Bí àtọ̀nà yóò dẹ̀ ní bàjẹ́ wọn. Àmín. Wọ́n ní ìbàjẹ́ ènìyàn kò dáṣẹ́ Olúwa dúró. Mo dúpẹ́ pé àwa tán sọ pé à ń béèrè properties, àwa náà la tún sọ̀rọ̀ lọ́lọ́run fún wa lórí ọ̀fẹ́ láti sọ̀rọ̀ lálẹ́. Kò sí anybody tó ń béèrè kankan bẹ́ẹ̀ yẹn. Máa yẹn jẹ́ èèyàn kan tí ẹ pé mi ò mọ̀ rí first of all because èmi gan ti go through a lot of challenges. Mo ti challenge ẹ̀ lálẹ́. Mo ti sọ àwọn receiving word. Mo ti sọ àwọn ọ̀rọ̀ tí ò yẹ kó ta ló ní ẹni tó fún ní ọ̀nà. Alẹ́ni tó mọ̀ tó fún ní irú nǹkan báyẹn pé kó máa sọ̀rọ̀ pé àwọn ọmọ bàbá Sule Suebebe wọn kan. Kò sẹ́ni bọ́dí wa tó sọ̀rọ̀ nǹkan báyẹn jáde rárá àtọ̀. Ṣẹ̀sì mi tí rẹ̀ ní bọ́dí because àwọn ní pẹ̀lú àwọn àǹtí mi àríwá brother náà ti sọ̀rọ̀ lálẹ́. Tó yẹ pé àwọn kan wà so very disappointment pé àwọn ènìyàn gbọ́dọ̀ sú ẹ̀. Èmi ò fẹ́ kó wọ́n gba orúkọ Àgbàlá Gabriel jẹ́. That man is a very good man. Big prophet. So one deserve a good honour. Ẹ̀tọ́ lè ba oríṣẹ́ ìrànṣẹ́ wọn jẹ́ Ọlọ́run apàtì ẹ̀jẹ̀ mi. Agbọ́rọ̀ Ọlọ́run. So kò sẹ́ni bọ́ọ̀dì tí náà ọmọ àbá Sule Suebebe tó ń béèrè pé báwo ni properties bàbá wọn. Èmi tí mo sọ̀rọ̀ ìlú Olúwafẹ́mi ìwé ilé wà lọ́wọ́ mi. Kí ló sọ? Ìwé kí ló wà lọ́wọ́ ẹ? Ìwé ilé? Ọwọ́ mi ló wà. Exactly ma. Ìwé ilé ọwọ́ ẹ ló wà. Ẹjọ́ tó yọ lọ tí Àgbàlá Gabriel bá ṣe nǹkan tó bá kù díẹ̀ káàtó ẹ sọ àábàwí. Tó bá dẹ̀ tí ní ká má bínú àtún ní bínú. Ẹ má bò tẹ́yìn lẹ gbéṣẹ́ fólógun dúdú. No, I mean I don't even know this man. Mi ò mọ̀ rí, kò mọ̀ mi rí. So kò sẹ́ni bọ́dí wa tó gbéṣẹ́ kankan fún un. So èmi kan wà very disappointed nígbà tí mo rí lóòkọ yẹn. Ó dùn mí àwọn ti pain. But ẹ mọ̀ wọ́n ní ẹ̀sẹ̀ yóò lè mú ẹ̀ máa fà lọ́lọ́run ni mo gbàdúrà fún Ọlọ́run pé irú àwọn èèyàn bẹ́ẹ̀ kọ́ lọ́run náà bá dá àtọ̀nà tí wọ́n náà jẹ́. Kò sẹ́ni bọ́dí tó mọ̀ àmọ́ rí. So mo ń dùn mí gan mo ṣe dáwọn kan yẹn mo wà so as in disappointment.
ó ga ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ní sórí Fẹ́mi mo sọ kíní kan fún ẹ mo ní the only thing tó jẹ́ kí n sọ wípé mo fẹ́ gbé ẹ wọlé pé ok nǹkan tó sọ mo máa gbé ẹ wọlé torí ìgbà tí mo send ẹ sí ẹ ibi iṣẹ́ ni mo wà ìgbà tí mo bọ́ lójú ọ̀nà tí mo dé tí mo pass síta mo wá rí pé o ti reply mo wá bẹ̀rẹ̀ sí bẹ́ẹ̀ chat mo wá sọ pé kí lẹ rò débẹ̀ ṣe fẹ́ máa parọ́ mẹ́ni ẹlẹ́ni mú tó wáyé pé bá dẹ̀ pé ẹ̀ parọ́ mo tó pé bá dẹ̀ ṣe ẹ̀ sọ́ síta jẹ́ kí gbogbo wa mọ̀ torí ìwọ wá sọ fún mi yes ó wá sọ fún mi pé o ò mọ̀ rí ó wá ní pé mo wá ní pé mi ò báwo mo ṣe fẹ́ gbàgbọ́ pé o mọ̀ rí ó wá ní o fẹ́ send voice note kan sí mi ṣọ̀kí voice note tí mo gbọ́ yẹn mo fẹ́ pé o send ẹ̀ sí mi mo ní tí mo gbọ́ sí ti ara mi ló jẹ́ kínú mi yọ sí ẹ pé no Wálé náà dẹ̀ ní bó ṣe bá mi sọ̀rọ̀ bá ṣe ń sọ̀rọ̀ Wálé ó ń chat mi lọ́wọ́lọ́wọ́ bá ṣe ń sọ̀rọ̀ yìí. Okay, ma. Mo dẹ̀ rí pé o béèrè lọ́wọ́ ọmọ yẹn pé ẹjọ́ sá ẹjọ́ mo pè yín nítorí kíní kan fídíò kan tán lè ṣe tí mo rí pé ẹjọ́ ta ló gbéṣẹ́ fún yín question tó béèrè lọ́wọ́ yẹn. Exactly, ma. Fẹ́mi béèrè wípé ẹjọ́ ta ló gbéṣẹ́ fún yín torí pé àwọn ò gbéṣẹ́ pé máa yẹn ẹ má bà lórúkọ jẹ́ ẹjọ́ nítorí Ọlọ́run is a good man oore ló ṣe àwọn o. Bẹ́ẹ̀ ni à. Mo fẹ́ tí ara mi gbọ́. Máa yẹn ọmọ wa àgbàlagbé ọmọ wa bàbá òjúwe pé ọmọ kan lọmọ òun fún tí gbogbo nǹkan tó ṣe wọ́n ṣe fún wa ni wọ́n dẹ̀ ọ̀rọ̀ náà wa tó irú ìyẹn bẹ́ẹ̀ yẹn gbọ́dọ̀ fojú lórí gúgì máa o ìwọ́n fojú lórí gúgì. Afa. Ó lágbára ń gbà yẹn o. Ní ayé ilé. Ẹ̀yin níbo torí pé nígbà tó ń sọ̀rọ̀ ó béèrè lọ́wọ́ ẹ̀ pé ó ní bàbá yìí sọ wípé àwọn ọmọ pẹ́ nìkan nínú àwọn ọmọ ló gbéṣẹ́ fóun kẹ́ máa wo bí tí màá yẹn tó ti sọ̀rọ̀ ó ní ọ̀kan nínú àwọn ọmọ ó wá béèrè lọ́wọ́ ẹ̀ pé ta ni nínú wa tó rántí. Kí ló wá sọ fún ẹ kí ló fi dáhùn. Ó ní ẹni yẹn pé private number ló lò pé ìkan náà ọmọ bàbá ni pé daddy was a old friend pé àwọn ìjọ wà wọ́n lè sọ fún pé kò sẹ́ni fún àwọn ọmọ tó gbéṣẹ́ kankan fún yín ẹ má bà orúkọ fámìlì wa jẹ́ àná ẹ má fojú olóore gúgi. Ó wá sọ̀rọ̀ kan ó wá promise ó ń sọ àtàmọ́ mo gbọ́ ó wá promise kìíní kan pé ẹgbà tó dẹ̀ ti wá ṣàlàyé báyìí pé báyìí ní Àgbàlá Gabriel kí ló wá sọ pé òun á ṣe. I will not do the part two. I will not do the part two. Kọ́mọ̀ òun pe Àgbàlá Gabriel pé òun ò ní ṣe part two òun ò ní ṣe anything lórí nǹkan kan lórí ọ̀rọ̀ yẹn mọ́ pé àwọn máa dá everything down gbogbo nǹkan ń jà fún ẹ̀tọ́ ọmọnìyàn náà ni ẹ̀tọ́ ọmọnìyàn ó lẹ̀ jà fún ta ló pè yín àbí ta ló gbéṣẹ́ fún yín tẹ bá ń wá tẹfẹ́ kí àkáǹtì yín bùn ẹ sọ tẹfẹ́ wá fíìmù yín sí ẹ má borúkọ ti wa jẹ́ àwọn Adéwùmí ẹ má borúkọ wa jẹ́ kò sọmọ àbásúlẹ̀ sóbì kankan tó gbé property tàbí anything wá ní àwọn òmò mo tún wàrà pé náà pé kí lórúkọ ẹni tó sọ̀rọ̀ ní kí n má bínú pé private number náà lò pé òun mọ kan náà mọ pé nọ́mbà yẹn fún òun sí ẹ̀ mọ̀ pé bọ̀tì sáà mọ̀ pé kan náà àwọn ọmọ bàbá ni mo dẹ̀ rẹ́ pé sẹ́nibọ̀dì tó pè because ìmọ̀ wa jọ. Ó wá béèrè pé ṣọ́kùnrin ni àbí ṣóbìnrin ó wá ní ọkùnrin lẹ́ni yẹn wá ní pé gbogbo ẹni mú. Ó kàn sọ kọ́ńtàn ni kò mọ nǹkan tó ń ṣe. Ìbanilórúkọ jẹ́ òbí ó dẹ̀ jáde ṣe dídùn. Ó wá lóun jà fẹ́tọ̀ ẹ̀mí ènìyàn pé òun fẹ́ kí Àgbàlá ẹ máa gbọ́ ó lóun fẹ́ kí Àgbàlá Gabriel ràn wọ́n lọ́wọ́ kó gbowó fún wọn pé ó yẹ kó ti gbé wọn jáde kó ti gbowó fún wọn. Ìyẹn wá ní owó kí ni pé bàbá yẹn ó ti try fáwọn kò mà wọ́n rí ó kọ́lé fún dádì àwọn ó tọ́jú ẹ̀ nígbà tó sick bàbá àwọn tún kú ó tún ṣe bẹ́ẹ̀rí ó tún bá wọn ṣòkú kò jẹ́ kó jó ti àwọn pé kílẹ̀ tó fẹ́ kí màá yẹn ṣe wọ́n ní ìgbà tó dẹ̀ ti wá sọ báyìí tó bá rí tẹ́ bá jọ sọ̀rọ̀ sọ fún pé mi ò ní ṣe part 2 mọ́ o imagine God bless you Fẹ́mi jẹ́ ìfẹ́lẹ̀ kó máa lọlé. All right ó ṣe gan kọ́ mi ó take care bye. Gbogbo ọ̀rọ̀ tí màá yẹn sọ wà lọ́wọ́ mi o ó wà lọ́wọ́ mi wàláì gbogbo ẹ̀ mo fẹ́ tí ara mi gbọ́ báyìí bí defamation of character of the highest order bí Fẹ́mi ṣe sọ pé èwo nínú àwọn ọmọ ló pè yìí máa yẹn wá sọ wípé ẹni yẹn lo private number kí ló orúkọ ẹ̀ olóòmọ orúkọ ẹ̀ just ẹ máa gbọ́ ó wá ní ṣó ẹ ò mọ̀ mí ni
ṣé o bẹ́ẹ̀ tó ń sọ̀rọ̀ ni ìyẹn ní mi ò bẹ́ẹ̀ tó ń sọ̀rọ̀ ó wá ní èmi àti bàbá ọ̀rẹ́ ni wà èyí mo mú bàbá ẹ̀ lọ sékìtì èyí mo lọ sí rédíò kìíní kan tó wà lẹ́kìtì èyí mo mú bàbá ẹ̀ mo tún bá gba tẹlifíṣàn èyí mo bá bàbá ẹ̀ ọ̀rẹ́ ni wà àjọ wà lẹ́yìn Skin Sunny Adé ṣé kò yẹ kí Skin Sunny Adé gan ṣé kò yẹ kó ràn lọ́wọ́ ni bàbá ẹ̀ fi gbogbo ìgbésí ayé ẹ̀ sí Skin Sunny Adé ó wá bẹ̀rẹ̀ sórí fọmọ yìí nígbà tí wọn ò tí ì bí fẹ́ mi ọ̀rẹ́ bàbá mi ò ń jà fẹ́ tọmọ ènìyàn ni ṣé tó bá jẹ́ ọ̀rẹ́ bàbá Súlè tó jọ́lẹ̀ bàbá Súlè sún èbèbè nígbà tí bàbá yẹn sick where were you olóò wà ní London àbí olóò wà l'Amẹ́ríkà wà kìnìún kan ìgbà tó tún wá tó nígbà tó ń dáwó fún níbo ló wà ṣé wàá ló gbọ́ o ò jáde kó ràn lọ́wọ́ ìgbà tó sick o ò jáde kó ràn lọ́wọ́ ìgbà tó kú o ò jáde kó ràn lọ́wọ́ ó wá kú tó wá rò pé báwo ló ṣe lè fi Súlè sóbè tó lè fi chase the cloud ó fẹ́ run mọ́ pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lórí afẹ́fẹ́ pẹ̀lú àwọn gúrùpù àdàgbàjẹ́rà òfù aláìmoore ó wá fẹ́ run mọ́ gbogbo ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ lórí afẹ́fẹ́ yẹn ìwọ náà wá lọ ṣèkan bàbá ológun dúdú ọba orin tẹ́ ẹ̀ tí ò bá sórin mọ́ tẹ́ ẹ bá kúrò lọ́bọ orin kẹ́ ẹ padà sọ́mọ ọ̀dọ́ olórin àbí kẹ́ ẹ dúró sí ọmọọṣẹ́ olórin kẹ́ ẹ mú kan bẹ̀ bí ò bá sórin ẹ̀dẹ̀ forin lẹ̀ níjọ́ torí bá wá kẹ́ ẹ kọrin ṣùgbọ́n kẹ́ ẹ mọ́ parọ́ ojú táwọn èèyàn máa fi ń wò yín àpọ́nlé tó máa ń fún orin yín ó máa ń ga báyìí ṣùgbọ́n ní ìsìn wà láì ẹ ti kó sí mi lọ́wọ́ torí voice note yín ọ̀rọ̀ tí gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ sọ kábàkàbà tẹ́ ẹ sọ sórí ó wà tẹ́ ẹ wíru ó wà lọ́wọ́ mi ẹ láwùjáre kankan mọ́ torí ọmọ ìbéèrè lọ́wọ́ yín pé èwo nínú wa ẹ láwọn ẹbí ẹ àwọn ọmọ ìyẹn wá béèrè pé èwo nínú àwọn ó wá sọ fún yín pé torí pé ilé yẹn ọwọ́ òun ni ìwé ilé dájú òun wà ibẹ̀ náà dẹ̀ sí bàbá òun sí kí wá ló tó ṣẹlẹ̀ pẹ̀lú ilé ṣé wọ́n ń jà sí ni ṣé wọ́n ta lé ni. ìjọba yìí ṣé ẹ mọ̀ pé nígbà tó sọ lẹ́jọ́ wọn fẹ́ sin bàbá Súlè sí ìbùdó ìsílé yẹn táwọn kan sọ pé kò yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó sí Súlè sí ìbùdó àmúyá tó ló kọ́lé ẹ̀ ibi tó bá wù wọ́n kan sí ilé yẹn ni ibẹ̀ ni wọ́n ti bàbá Súlè sí ìbùdó sí o ìwé ilé yẹn ó wà lọ́wọ́ àwọn ọmọ o ẹgbẹ́ nǹkan tó lógun dúdú tí ò sínú píṣọ̀ látọjọ́ ìwọ tó wọ́n bá jẹ́ pé ológun dúdú bá ń claim wípé ọ̀rẹ́ lòun àti bàbá yìí mo máa play voice note mi ò parọ́ ó wà lọ́wọ́ mi kò tí ìyàmọ́ ẹjẹ́ lọ edit àwọn nǹkan kó wà tí mo máa yọ kúrò ń bẹ̀ ni mi ò parọ́ fún yín ṣé mi máa ń parọ́ ó yẹ kí n mọ̀ pé mi ò kí ń parọ́. àwọn kankan wà tí mo fẹ́ yọ kúrò bẹ́ẹ̀ ni ó confront yẹ. And that who give you those information? ìyẹn bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ ṣe bẹ́ẹ̀ gbọ́. It's one of you. One of you. Ẹ̀yìn ẹ̀làjọ́ farabalẹ̀. So many tó sọ̀rọ̀. So many tó sọ̀rọ̀ bẹ̀rẹ̀ sọ̀rọ̀ kò sí ìyá. So many tó sọ̀rọ̀. Ó ń sọ̀rọ̀ dáadáa ológun tuntun lọ ọmọ yẹn challenge ẹ̀ ni. Ẹnìkan ní ló pè mí tó sọ fún mi wípé ọmọ Dayọ̀ ló ẹnìkan nínú yín. Ìwọ̀sì fẹ́ láti wà láyé. Wọ́n bẹ̀rẹ̀ sórí. Ó sọ fún mi pé ọmọ Dayọ̀ lòun wípé nígbà tí mi ò fẹ́ sọ much nígbà tó mọ̀ mí mi ì fẹ́ fọ́ ní much. Ta ló fún information lọ́wọ́ bèrè o? Sórí ló sọ o. Àbírífù ẹ lè dínkù. Lẹ́kọ̀ọ́ tá a jọ wà. Nígbà tí Dayọ̀ bẹ̀rẹ̀ sí ní sáìtì èmi ni mo sábẹ̀ mi ní rédíò Èkìtì àti ọ̀dún tàbí ìwọ̀n tó ṣiṣẹ́ bẹ̀rẹ̀. Ilé tó ń gbé lábẹ́ ìlú mo rẹ́ǹtì fún tó bá ti mọ àwọn tó mọ̀ wá mìíràn àwọn tó bá mọ dáàdì ẹ̀ dáadáa wá sọ fẹ́ pé ológun dúdú ọ̀rẹ́ mi. Náà mi ò mọ̀ yín. Torí ẹ̀ tó jẹ́ pé ní incident kan tó ṣubú ńgbà kan tó sì máa mọ ọtí nílé. Ta ló fún ní information? Kò dẹ̀ máa wọ́n mọ́. Bóyá kan náà ọmọ wọn ni wọ́n láwọn ò lè lọ sí Òṣòdì lọ́jọ́ yẹn aláti make arrangement gbogbo bó ṣe lọ ṣùgbọ́n mi ìfẹ́ fẹ́. Ẹ jẹ́ ẹ máa gbọ́ ẹ máa kò tí ìyá ẹ jẹ́ ká padà mò ń lọ bí iṣẹ́ lónìí ẹ jẹ́ ń padà dé ojú lọ́la kẹ́ ẹ wá padà gbọ́ ohun ológun dúdú lẹ̀ gbọ́ yẹn ẹ máa gbọ́ gbogbo kínkín àtàmọ́ tó ń sọ. Anything that has to do with the secrets of the man, anything that is personal, mo bá yọ kúrò, anything tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ tá à ń sọ òun la máa play. Nǹkan tí mo sọ fún mo fẹ́ edit nìyẹn kì í ṣe pé bóyá nǹkan tó bá jẹ́ bí family ọ̀rọ̀ ẹ̀mọ̀ one on one ọ̀rọ̀ man to man tó ti sọ tó láti fẹ́ máa jẹ́ kí
ọmọ mọ̀ wípé mo mọ bàbá ẹ̀ kò kàn wá àwọn nǹkan tí ò bá kàn mí mo máa yọ kúrò bẹ́ẹ̀ ẹ máa padà gbóhùn ẹ̀ ológun dúdú nìyẹn ọmọ yẹn challenge ó nítorí Àgbàlá Gabriel tẹ̀sán yẹn ó ní olórí àwọn ni bàbá yìí ò lè sọ̀rọ̀ náà mo fẹ́ tí ara mi gbọ́ báyìí nìyẹn kò dáa tó bá di lọ́la bí ó ṣẹ́jú 30 minutes lọ màá ṣe show màá padà wá màá yọ àwọn tó jẹ́ bí family kìíní yẹn kúrò ńbẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ láàrin bàbá yẹn àti kìíní kan ọ̀hún àti ẹ̀ gbogbo sórí yẹn tí ó kàn wá á yọ kúrò ńbẹ̀ n tó sọ nípa ọ̀rọ̀ tó wà nílẹ̀ òun nìkan la fẹ́ gbọ́ ìyẹn ló kàn wá bá a ṣe máa ń ṣe ni ó yẹ kẹ́ mọ̀ pé professionalism la máa gbé mọ́ sínú ẹ̀ èyí tó bá kàn wá la máa sọ bọ̀ mo fẹ́ kẹ́ ẹ gbọ́ wípé immediately tí mo send yẹn sí wọ́n ti pé gbogbo àwọn ẹ̀gbọ́n tó pé wọn àbúrò àwọn ènìyàn wọ́n ti pé gbogbo family àwọn ọmọ kankan pẹ̀ méjì ló pé máa yẹn ló challenge ta ló sọ fún yín bó lẹ ti gbọ́ àwọn ọmọ kí la ta ló sọ fún yín èwo nínú ó láwọn ọmọ kan ẹ̀wẹ̀ àwọn ọmọ kan ó ta ló sọ nínú yín ó wá bẹ̀rẹ̀ sórí ṣé o mọ̀ mí ǹjẹ́ òwò mọ̀ mí o mọ̀ mí èmi ni mo mú bàbá ẹ̀ ó wá bẹ̀rẹ̀ gbogbo sórí ayé 19th century ká tó bí Fẹ́mi ká tó bí kíní ó wá bẹ̀rẹ̀ gbogbo sórí bàbá ológun dúdú ẹ̀ ní ìdẹ̀ ọlọ́run ẹ̀ ní ìdẹ̀ ṣé tó bá tẹ̀ jẹ́ wípé àwọn èèyàn bá fẹ́ ran wá sọ wípé ẹ nítorí wọ́n ṣe torí tiyín náà ni pé káwọn èèyàn lè ràn yín lọ́wọ́ ó yẹ kágbàlá Gabriel náà ti gbé jáde kó tiẹ̀ ti ràn yín lọ́wọ́ kó ti gba owó fún yín ṣé tó bá tiẹ̀ wá máa ràn wọ́n lọ́wọ́ tó bá tiẹ̀ máa ràn wọ́n lọ́wọ́ ìrànyàn lọ́wọ́ ṣe ẹ fẹ́ ba orúkọ ní ìsìnbẹ̀ àwọn ọmọ igan ẹ fẹ́ ba ọ̀tá wọn láyé jẹ́ lójú ara yín ni ẹ rò bẹ́ẹ̀ fẹ́ ṣoore fún wọn ni tẹ́ bá fẹ́ kó ràn wọ́n lọ́wọ́ sáì tẹ́ ẹ gbé wá yẹn kọ́ lẹ máa fi sọ pé káwọn èèyàn fi ràn lọ́wọ́ because inú á máa bí àwọn èèyàn wípé aláìmoore ni wọ́n nígbà tó kọ́lé fún bàbá wọn ẹ wá sọ pé mo rò pé ẹ̀yin ọmọ náà mo rò pé bóyá tí ìwà òkè pé máa need assistance pé bóyá ká bá ṣe báyẹn wọ́n á ràn yín lọ́wọ́ wọ́n á jáde wọ́n á lè ó yẹ kó ti ràn yín lọ́wọ́ wọ́n lè ṣoore fún wọ́n lè ṣe kinní kan ṣé tó bá tiẹ̀ máa ràn yàn lọ́wọ́ bàbá ológun dúdú ṣó dìgbà tẹ́ bá wá ọkọ̀ ẹ̀ tó fẹ́ ràn yàn lọ́wọ́ ẹ̀ ti fi lípe torí nǹkan tí Muyideen ṣe ṣe nǹkan tá à sọ nítorí tí Muyideen ṣe tó sọ pé owó ilé kan owó kan wọ́n nídìí wọ́n fẹ́ gba kinní kan àwọn èèyàn kan ṣe wọ́n ti wá rò pé òkè wọ́n tún fẹ́ gbé tàwọn wọn rán wọn ó nítorí òun jà fẹ́ tọ̀ àwọn ọmọ kò sẹ́nìbọ̀dì ní fámìlì bàbá kan sọ fún yín pé bàbá yẹn kàn fẹ́ ba orúkọ fámìlì bàbá Adéwùmí jẹ́ ni Ọlọ́run ò sì ní jẹ́ kó rí bàbá tún lè fi bèbè fámìlì bàjẹ́ kò sẹ́nìbọ̀dì nínú wọn tó gbéṣẹ́ fún kò sí anybody Cherry báyìí wọ́n lè lọ send message sí mi o only is just trying to make money from what does not concern him anyway I believe soon the truth shall come out only ever since I left Ibadan I never contacted anyone in Ibadan till date ó ṣe voice note bẹ́ẹ̀ ìyẹn wálé tó bá mi ò tí ì gbọ́ tẹ́lẹ̀ mo máa farabalẹ̀ gbọ́ voice note tó ṣe ó ṣe voice note fún mi ẹ máa rí Ṣẹ́tìrì he's just trying to make money from what does not Ṣẹ́tìrì voice note tó ṣe rè mo máa farabalẹ̀ gbọ́ kò sí gbogbo family kò sí wọn ò mọ kankan nípa ẹ̀ mo kàn fẹ́ kẹ́yìn èèyàn mọ̀ yìí pé wọn ò mọ nada wọn ò mọ nothing nípa ẹ̀ bàbá yẹn kàn jáde ó kàn ṣe tó ṣe ni ó kàn gbé jáde lérò ń bá pé tó bá ṣe tó bá da fẹ́fẹ́ láàmú bóyá jìnnìjìnnì máa tún bò wá á wà ní pé kán ṣàwọn ọmọ yẹn lórí àbí àwọn yẹn wá sọ pé kí làwọn àwọn òṣìṣẹ́ ní ti pé máa yẹn ṣoore fáwọn gan pé bàbá òun introduce àwọn fún orí báwọn dẹ̀ ṣe dé tàǹkọ́ ọmọ bàbá pé bàbá ó gba àwọn tọwọ́ tẹsẹ̀ ní gbogbo ẹ̀ lẹ́ máa fi tí ara yín gbọ́ ẹjọ́ di lọ́la ẹ máa gbọ́ voice note yẹn ẹ jẹ́ kó di lọ́la kẹ wá rí bí ayé ológun dúdú tó ṣe rí kọ́ ló mọ̀ jẹ́ káyé èèyàn tápà bí gúgúrú ìyá tápà tó wá ń sọ tó kàn sọ rádaràda lẹ́nu bàbá àgbàlagbà tẹ bá jí ọ̀rẹ́ bàbá Sule Suebebe ipa wo lẹ kó nígbà tí bàbá yẹn sick ẹlẹ́gba rédíò station ẹ bá gẹ́ẹ̀tì
program Ayọ̀ Fáyọ̀ṣe wọ́n bá yín gbọ́n lọ sékìtì èyí lè bá gba ẹgbàlé fún ẹgbà get radio station TV station ó wá mọ̀ tí kò wá ṣe TV station wọ́n wá fàyẹ̀ láti gbà yín ló ti wá rí oore wo lẹ ṣe fún nígbà tó tẹ́gbọ́n tó sick gbogbo story tẹ́ ń sọ ṣùgbọ́n ẹ fẹ́ fi make owó ẹ sáré jáde tí wọ́n pé wọ́n gbá máa yín gàgbà gbòòsù wà lọ́tún lọ́sì èyí náà wá rí pé kẹ́ ẹ lo opportunity yẹn nínú ìṣubú ẹnìkan ẹ̀yin náà fẹ́ gbẹ̀yìn ìṣubú nìyẹn ẹ̀yin fi gbogbo tó ń ṣẹlẹ̀ yẹn fi ń ṣayọ̀yọ̀ ni ẹ wá tó ń parọ́ mẹ́lẹ́dà pé ẹ̀ ń jà fún ẹ pé torí ọmọ ọ̀rẹ́ yín ni ẹ̀yin kọ́ ó ṣe tí ẹ ní o àwọn ọmọ ọ̀rẹ́ mi wọ́n dùgbò táì olóòlè ló fi pé kò wá tó kó fẹ́ ẹ̀yin ni mo dẹ̀ fi ràn lọ́wọ́ o ẹ̀yin ni mo fẹ́ ìyẹn ní ẹ ṣe sà thank you àwọn appreciate ẹ̀ ṣùgbọ́n kò sí anybody nínú àwọn tó ràn yín níṣẹ́. ìyẹn mo kàn ní kí n sọ fẹ́yìn èèyàn wa ni pé kẹ́ ló fọkàn balẹ̀ torí àwọn èèyàn pè mí pé alájà àwọn ọmọ bàbá Sule so bèbè àṣẹ wọn ò mọ́re àṣẹ kí ni kan mo ní don't worry mo ní ẹ sure because gbogbo àtàwọn ọmọ ìbá pè wọ́n máa ń dúpẹ́ ni pé àwọn dúpẹ́ o pé dúpẹ́ kí n máa bá wọn dúpẹ́ lọ gbogbo àwọn ọmọ Nàìjíríà rere o gbogbo nílé lóko àtìlẹ́yìn òde wọ́n try fáwọn wọ́n tọ́jú dáàdì àwọn wọ́n ṣe wọn wọ́n rò pé ṣáà àwọn ọmọ tó máa ń dúpẹ́ tó máa sọ pé gbogbo àwọn ọmọ Nàìjíríà wọ́n dúpẹ́ lọ́wọ́ wọn pé wọ́n appreciate wọ́n tọ́jú dáàdì àwọn wọ́n fi lébo dáàdì àwọn láṣẹ ẹ̀dẹ̀ mú bàbá Sule so bèbè ní day one òun ló sọ pé òun fẹ́ lé wọ́n ní kọ́ lọ bá kọ́lé sékìtì bàbá ló lóun ò fẹ́ lé lẹ́kìtì fídíò yẹn wà níta lóun ò fẹ́ lé lóun fẹ́ wà nínú àgbàlá bí kọ́ lè máa tọ́jú òun ìgbà tí bàbá dẹ̀ kú ibẹ̀ ni wọ́n sin bàbá sí bóyá máa bí ológun dúdú òdẹ̀ mọ̀ pé bẹ́ẹ̀ ni wọ́n sin sí ológun dúdú òdẹ̀ mọ̀ pé wọ́n àwọn ọmọ níwé ilé wà gbogbo àwọn investigation yẹn ló yẹ kí bàbá yẹn ti gbé kó ti fímú fínlẹ̀ dáadáa kó tó jáde síta iṣẹ́ tẹ̀ ń ṣe bàbá yẹn ṣẹ̀ṣẹ̀ máa ṣiṣẹ́ yìí iṣẹ́ táyé mọ̀ yẹn mọ́ ni wọn lè dárúkọ ológun dúdú kọ́ má mọ̀ pé bàbá yẹn ewì ló ń ké Ọlọ́run ti ràn yín lọ́wọ́ nídìí iṣẹ́ tẹ̀ ń ṣe torí àwọn èèyàn mọ̀ yín mọ̀ pé tó bá dárúkọ bàbá Sọ ní Adéṣin wá ní olórin ni wọn tó bá dárúkọ ológun dúdú wá ní akéwì ni ṣùgbọ́n ẹ mọ̀ fi ewì ẹ mọ̀ fi bayé jẹ́ ẹ mọ̀ ṣèwádìí ohun gbogbo dájúdájú ẹ dẹ̀ mọ̀ àgbàlagbà gbọ́dọ̀ máa parọ́ àgbọ́dọ̀ ṣé wọ́n sọ pé ọmọdé sọ pé àgbàlagbà ń parọ́ ṣùgbọ́n ẹ pa ilé ẹ mú lóòyè ni ẹ parọ́ ṣùgbọ́n ẹ mú lóòyè ni ẹ jẹ́ odidi báyìí kò tí ì kú báyìí ẹ múrọ́ lóòyè ni ó ti pọ̀ jù náà wọn ò gbéṣẹ́ fún yín ẹ wá ní wọn pé torí pé kọ́ lè ràn àwọn ọmọ lọ́wọ́ ẹ fi ń ràn àwọn ọmọ lọ́wọ́ pé tìyín náà tìyín lẹ̀dẹ̀ tí wọ́n lẹ̀ ń ṣe o pé ṣé kò yẹ kágbàlá Gabriel kó ti ràn wọ́n lọ́wọ́ imagine ṣé ẹ fẹ́ pa ẹni ẹlẹ́ni ni bàbá ẹ jọ ẹ dẹ̀lẹ́ o àwọn irọ́ yẹn ẹ mú láàyè ni o kò dá o ẹ mọ̀ ṣọ́ra ẹ mọ̀ jẹ́ kán lọ gbé yín fún ìbanilórúkọ jẹ́ ó dà tó bá wá gbé yín fún ìbanilórúkọ jẹ́ ẹ̀yin tẹ́ sọ wípé ni tó pè yín pé private number ló fi pè yín ẹ lẹ́ẹ̀mọ orúkọ ẹ mọ nọ́mbà ẹ sì jáde ẹ sì ń ṣe fídíò ẹ ṣe gbọ́rú ẹ̀ rí o lẹ́ni tó gbéṣẹ́ fún ẹni tó sọ̀rọ̀ fún ẹ tó pè ẹ tó sọ fún ẹ olóòmọ orúkọ ẹ ó dẹ̀ gbàrú ẹ gbọ́ olóòní phone number private number ló fi pè ẹ́ can you imagine bàbá ológun dúdú ẹ fọ́kọ̀ ọ̀pọ̀ ó kù díẹ̀ káàtó bàbá ológun dúdú èèyàn tó fún yín níṣẹ́ ẹ mọ orúkọ ẹ ní phone number ẹ mọ̀ ẹ rí sójú ẹnìkan pè yín wá sọ fún mi pé òun ọmọ ìwá ní èwo nínú wa ta ni gangan bẹ̀ olóòmù so tẹ́nìkan náà bá pè yín lọ́la ń sè tó bá sọ pé àwọn bá parọ́ pé òun ọmọ lágbájá ẹja kiri kan fún àlóṣe ẹ fò jáde fìrìfìrì ẹ mọ̀ sáré mọ compose Mr. Composer láì ṣèwádìí láì mọ kí ló ń ṣẹlẹ̀ ó kù díẹ̀ káàtó hello mo ń bọ̀ o ẹ jẹ́ ká hello ma hello sir ayo ẹ ti wọlé wá gbọ́ yín o ẹ ká lẹ́sà àmì. ẹni tí sẹ́rí tọ́lọ̀ máa fẹ́ gbé ẹ̀dá dìde ó máa ń lo oríṣiríṣi ọ̀nà tọ́lọ̀ máa fi fẹ́sẹ̀ àwọn ọmọ sí òde lè ẹni kan sùn bàbá yẹn wọ́n ti ṣe ẹni kan sùn wọn tó bá ti sùn wọn nǹkan tó ọ̀rọ̀ jẹ wọ́n máa pọ̀ nǹkan tó ọ̀rọ̀ wọ́n máa sanwó ẹ̀ àṣírí ni mo sọ fún yín yẹn kán tètè fi atẹnu yẹn tètè sùn wọn kó tó di bọ́rọ̀ yẹn máa die down tó máa mọ̀ pẹ̀lú táwọn ọ̀nà wọn nù ẹ̀ kán sùn bàbá ológun dúdú yẹn because bàbá yẹn gangan ọ̀bàyé jẹ́ ni àgbàlagbà rẹ̀ ni wọ́n ọ̀bàyé jẹ́ ni wọ́n. àkómẹ tó gbéṣẹ́ fún
torí ẹ tó gbéṣẹ́ àwọn ọmọ láwọn kọ́ làwọn gbéṣẹ́ fún níbo ló ti rí gbogbo ohun tó wá sọ. ó ṣẹlẹ̀ ní pé àwọn èèyàn náà ṣe iṣẹ́ yẹn but bàbá yẹn ò ṣe ìwádìí yẹn dáadáa mọ́ ọlọ́run ló fẹ́ fi ọ̀rọ̀ yẹn bàjá tó jẹ́ pé olùṣèlú bẹ̀rẹ̀ tó fi jáwọ́ now kọ́ńtì gbèsè kọ́ńtì ẹja lòdù fídíò yẹn kọ́ńkẹ́ ní evidence yẹn lọ́wọ́ kọ́ sùn àwa ló gbúdú yẹn ó máa provide yẹn tó gbéṣẹ́ fún then kọ́ńtẹ̀ bílíọ̀nù ti $1 billion bàbá àti tàbí property wọn tó máa sanwó àwọn ọmọ bàbá state tó máa gbọ́ra wọn tó máa sùn rẹ̀ ó máa sanwó damages tábà lọ gẹ́gẹ́ náà sùn rẹ̀ kán sùn rẹ̀ gidi dáàbò létí ẹ máa bẹ́ẹ̀ tó lọ ọlọ́run àwọn fún yín ṣe. àmì sà ó lágbára o kò àgbàlagbà. hello ma. ẹ̀jẹ̀ ká sọ ma bí ẹ̀ka lẹ́wọ̀n mi. yes ma God bless you ma ẹ bá wa dá sí ma. ẹ̀jọ̀ ń torí ọlọ́run ṣe rí bàbá ológun dúdú yẹn wọ́n ní láti sún ẹ̀ Àgbàlá Gabriel ti dákẹ́ jù ẹ wo bí ibi tí Muyideen gbọ́rọ̀ dé lónìí tí Àgbàlá Gabriel bá ti sún un pé ó ń gba orúkọ òun jẹ́ oníṣẹ́bí tó dé lónìí ẹ̀yin ẹ̀wọ̀ gbogbo wọn gbà bí ẹni gbàgbọ́ tí ń tẹ ẹ̀mọ́ ń pa ẹ̀ka ẹ̀gbọ́rí wáì tí olóore ti tó ṣe fẹ́ jìnnà sínú àwa ayé àwa Nàìjíríà báyìí a máa wà l'Amẹ́ríkà wa ń kó gbé à ń kótó èèyàn kan sọ pé nítorí fún ní kó máa fọba fóònù ó bẹ̀rẹ̀ sí ní borúkọ èèyàn jẹ́ kiri àwọn tá a dánwó síbẹ̀ yẹn ìgbẹ́ là ń kó à ń fọ̀ gbé à ń fọ̀tọ̀ á dẹ̀ ń wẹ àwọn èèyàn imagine that ẹjọ́ wọn nídìí láti take action lórí ọ̀rọ̀ bàbá yìí torí ẹ̀nà mi tó máa jáde ẹ ṣé ma. ẹ ṣé God bless you ma. yes ma. inú wọn. ẹ wọ́n yẹ kí inú wọn fi yín jàre ẹ ló kọlà ẹ ti wọlé. ẹ ká ilé ìyàlẹ́gbẹ́. ẹ ká lẹ́sìn. ṣe rí ṣé pàṣẹ ọ̀rọ̀ sí ẹni tó kọ́kọ́ sọ̀rọ̀ ní ìsinyìí mo sọ pọ̀ sọ̀rọ̀ yìí because tí wọ́n bá fi ológun dúdú àbò lójú dúdú tí wọ́n bá fi jófin ẹ understand ó dàbẹ̀ ni pé kíní yóò fẹ́ máa pọ̀ jù. wọ́n fẹ́ fi Àgbàlá Gabriel máa cash out ni. bẹ́ẹ̀ ni wọ́n ní àgbàlagbà tí ò bá tijú láti gun ẹṣin náà kò ní tijú láti dá mọ́lẹ̀ tí wọ́n bá fi ológun dúdú tí wọ́n bá fi jófin ẹgbà bẹ́ẹ̀ kíní ẹlòmíì tó máa dìde tó bá yá tó bá jẹ́ pé àwọn fámìlì tó èbèbè tí wọ́n bá ti mọ̀ sí kíní yẹn ní òótọ́ àti ní òdodo ó yẹ kó ológun dúdú ó yẹ kó fi ata kó fi kó. ẹ mọ tó tún sọ ó ní kọ́ bá sọ fún Àgbàlá ó ní tí Fẹ́mi bá Àgbàlá Gabriel sọ pé kọ́ bá ń bá sọ pé òun ò ní ṣe part 2. ẹ jẹ́ kó bímù gan kó ṣe bí títí dé bá tẹ́ òun ò ní sọ̀rọ̀ òun ò mọ̀ pé báyẹn ni. ẹ má ṣe ọ̀rọ̀ yìí kì í sọ̀rọ̀ eré o ẹ má jẹ́ kí ẹni kankan ló wà ká má fi ọ̀rọ̀ yìí ká má fi sọ̀rọ̀ eré ó yẹ kí máa ó yẹ at least bí ṣe ọ̀sẹ̀ méjì ó yẹ kó sun àtìmọ́lé because inú tẹ̀ ń bí mi seriously ni ó yẹ kó sun àtìmọ́lé according to nǹkan tí the first person sọ yẹn ẹ jẹ́ kí family àwọn tó èbèbè tí wọ́n bá ti mọ̀ sí nípa ẹ̀ kí wọ́n pè ní ó yẹ kí wọ́n sùn máa yẹn tẹ̀ kólúkálukú wá dìde kó mọ̀ pé gbogbo nǹkan tó ń sọ yẹn ó ti because iṣẹ́ ewì iṣẹ́ kékeré iṣẹ́ ọpọlọ ni ó dàbí pé dímọ̀ tí ológun dúdú fi ń dàgbà ọpọlọ náà ti ń dúdú mi ò sọ́rí láti sọ ọpọlọ ti ń dúdú because iṣẹ́ ewì kí ni àníbù kí ni sóhun tó sọ̀rọ̀ kò wọ́n ṣe ọpọlọ ṣiṣẹ́ ní nà. ẹ má bínú. mi ò gbọ́ ní ilé ayé pé akéwì òórùn kó tó gbé jáde. ó wá lóun ò mẹ́ni yẹn òun ò dẹ̀ mọ orúkọ ẹ tó gbéṣẹ́ fún. iṣẹ́ ìwé kì í ṣe iṣẹ́ amukun-mẹ́kọ ló ṣe yẹn iṣẹ́ ìwé kì í ṣe iṣẹ́ kékeré àwọn ẹgbẹ́ àwọn gúrúùpù akéwì àbí kí wọ́n pè wọ́n ó yẹ káwọn gan ó yẹ kí wọ́n sọrí burúkú kí wọ́n fọn ìpọ́n ìyá láyé ẹ̀ fún ó bà wọ́n gan lójú jẹ́. lídà àwọn ọmọ ni. yes lídà orí burúkú wo ni ó yẹ kí gbogbo abiyamọ àgbáyé ó yẹ kí wọ́n ṣépè fún ni ọjọ́ alẹ́ kò di rárá. ẹ má bínú ẹ ti bínú jù ara ẹ má bínú tó bá yẹn mo kọ́ tiẹ̀. hello. hello yes ma àbí yes sir. ẹ̀yin tàbújá. ṣe rí ẹ jẹ́ kí n sọ àṣírí kan fún uniform àmì ní mí mo fẹ́ sọ àṣírí kan fún yín. okay sir. because ọ̀rọ̀ Àgbàlá Gabriel yìí ó ń ru àwọn ọ̀gá wa gan nínú but bíbélì kan sọ pé èdè ká ti késàrì mi ò ní dárúkọ mi kí ilẹ̀ ní sọṣẹ́ tí mo ṣe wọ̀ uniform àmì ní amòfin dẹ̀ ní ọ̀gá aṣẹ́lẹ̀ ní. Àgbàlá Gabriel wà take action because ọ̀rọ̀ ẹ ti ń sun wọ́n ti sùn jù tó bá dé sùn wọ́n máa bá rẹ̀ nítorí ẹ̀kọ́ bá rẹ̀
ìfẹ́sìn ní pé kọ́ sùn bàbá ológun rí kọ́lẹ̀ gbé gbèsè lórí ọ̀rọ̀ fún yìí because àwọn àgbẹ̀ àwọn àdìbò ṣe ń lọ but àwọn èèyàn máa compromise lórí ọ̀rọ̀ yẹn tẹ́ bá yẹ take action tẹ́ bá ń sọ pé ẹ máa fọwọ́ nígbà wọn máa fọwọ́ pàtó something will happen omi máa tẹ̀ ìbọ̀ lẹ́nu so it's better you take action ẹ má tẹ̀ ìbò ẹ má fi ṣe abẹ́nú ọ̀ṣẹ̀ kò kẹ́lẹ́ ọ̀kan take action because ọ̀rọ̀ ẹrù àwọn akájọ́ ìwà gan nígbà wà ní ẹ̀kọ́ tàbí we are watching everything how dem go ṣe ń lọ but níbi tí ọ̀rọ̀ yẹn lọ tó máa take action lórí ẹ̀ wọ́n ti lè take action defamation of character gbogbo tó ń ṣe yẹn something will happen then lórí ọ̀rọ̀ dúdú yìí you should take action immediately bí ọ̀rọ̀ ẹni tó kọ́kọ́ pè é bó ṣe sọ kọ́ take action tó wọ́n bá ti bó ṣe gbóná yìí kọ́ take action ọlọ́run fẹ́ fi bless àwọn ọmọ sóòrè ló wọn ọmọ ológun ló fi miss game ẹ̀ lórí nǹkan tó yẹ kó ṣe wúlò fún sóòrè tí ò ṣe ní sóòrè fẹ́ tàbàrà lọ́wọ́ ẹ̀ tú àwọn ọmọ ẹ̀ so this is the high time wọ́n lè gbé gbèsè kí àgbàlá gbé bẹ́ẹ̀ ló lè sùn ológun lórí so kọ́ lè sùn ẹ̀ if not something will happen tó máa fi ọ̀rọ̀ àgbàlá gbé bẹ́ẹ̀ kan fi jófin àwọn mí tó máa dìde because bọ́lá ẹ̀ ṣe lọ pé sáwọn ọ̀rọ̀ ẹ̀ ló sáwọn sóòrè lọ pé iṣẹ́ fún ológun dúdú àwọn ìtẹ́lẹ̀ àwọn ọkùnrin tó ṣe kí ẹ̀tẹ́lẹ̀ náà pé wọ́n fi táyé náà pé ológun dúdú wọ́n ní táwọn bàbá yẹn gbọ́ ni wọn ò síwájú tí wọn wọ́n pé máa sọ orí ìlú ọ̀rọ̀ tó ń sọ yìí so it's better for them to take action now otherwise something will happen to Agbala Gabriel now wọ́n lè send assassin ìgbà kọ́ gbẹ̀yẹ if care is not taken so they should take care of him and take action wọ́n máa lọ pé Jésù lọ bíbélì tó bá dákẹ́ tààrà yàtọ̀ ìdákẹ́ kásọ̀ so action ó láàbù speed lọ tó yàrá dé pẹ́sẹ́ ṣe gbogbo àárín gbogbo tẹ̀sí ìmọ̀ àwọn ọ̀gá wa tó jẹ́ pé ọ̀gá tó jọ̀gá níbi iṣẹ́ tó jẹ́ number one wọ́n rí gbogbo tó lọ ó dẹ̀ ń appreciate yín lọ for ẹtí dúró ní action tó yẹ kẹ́ tẹ̀ ó yẹ kí ibi ìdí lọ take action before wọn àwọn ìgbẹ̀lá rí pé nǹkan tó yẹ kó ṣe táwọn ọ̀gá lọ ń sọ nínú ọ́fíìsì àti ṣòmítì bí ọ̀rọ̀ ọmọ Yorùbá tá a bá ṣòmítì Yorùbá nínú ọ́fíìsì wa ń bì ó yẹ ká Agbala Gabriel ti take action wọn lọ́wọ́ ọ̀rọ̀ tó ń láti reach máa yẹn ò lọ afẹ́ pè wọ́n náà wọ́n bá gbọ́n wọ́n ní mẹ́sẹ̀ àti send message wọn pé ìgbésẹ̀ yẹn kọ́ṣe lélẹ̀ bọ̀ wọ́n ní gbé message wọn ní ká message wọn sàtà send wọn so they should take action kọ́ wọ́n yẹn tó máa take action lórí ọ̀rọ̀ yìí if not nǹkan bá ṣẹlẹ̀ they should take quick action lórí ọ̀rọ̀ Agbala Gabriel because he is doing fine everybody yẹn mọ̀ tí mo kò tóbi lórí ìgbàlá wà Nàìjíríà wọ́n mọ̀ pé ó ṣe dáadáa ní Nàìjíríà but àwọn Yorùbá ibi tó bá ti da àwọn yẹn máa fẹ́ pàjẹ́ lọ́dẹ̀ fẹ́ pa ní olóògbé ni wọ́n fẹ́ pa wọ́n ti pa àwọn olówó ìlú wa ní Nàìjíríà ní ilẹ̀ ìmáàlì àwọn lọ́wọ́ bọ́lá ìdìbò nǹkan tó ṣe náà nìyẹn they should take quick action on this thing ó tó tó máa fẹ́ jù wọ́n sùn káwọn ọmọ sọ̀rọ̀ àwọn àpárí ẹ̀jọ̀ Say yes. Okay, just go. I'm coming. Well, his time is coming. Give me 1 minute. ẹ ṣé sir. God bless you, sir. Ẹ ṣé gan sir. Ká tún gbẹlò mí láyé. Ẹ ṣé. Hello. Hello, yàrá rí ẹ kú ètò. Hello sir. Yes sir. Ẹ rí ọ̀rọ̀ méjì péré mo fẹ́ sọ. Yes sir. Ẹ rí èmi náà ọ̀rọ̀ pé kí sẹ́ni ká máa fọ́ pẹ̀lẹ́ mú kan bẹ́ẹ̀ lẹ́jọ́ tó kọ́ tó sí ẹ òfin kó yẹ jẹ báyìí a lot of people kì í sẹ́ni tẹ̀. àgbà pé lóòótọ́ lè dẹ̀ nífẹ̀ẹ́ Agbala Gabriel mo fẹ́ nífẹ̀ẹ́ sọ wá lóòótọ́ lè nífẹ̀ẹ́ tẹ́rí lórí eléyìí tó ṣẹlẹ̀ yìí tẹ́ ẹ bá gbé kágbàlá gbégbé sẹ́lẹ̀ lórí another one still coming. Tẹ́lẹ̀ ti pé ìyá àbíjọba ilé ẹ̀rọ ti nǹkan fà pẹ̀lú ìyá Fọlúkẹ́dé Amọ́lá ẹ̀rọ ti gba àwọn tọ́jọ́ fàtẹ́kù tó rẹ̀ sí àwọn náà tún wá èmi mọ̀ pàtó iṣẹ́ yìí tán lọ sílé gbogbo pé ọdún náà bà ló pé òye irọ́ ni ó lè jẹ́ àwọn ajigini ló pe máa yẹ láti gbéṣẹ́ fún ó ṣiṣẹ́ yẹn ó lè jẹ́ àwọn ajigini ni but ẹ bá tètè gbégbèsè lórí ti máa yẹ kán fi kọ́ lẹ́kọ̀ọ́ wọ́n tún lè tẹ bọ́tà àwọn mìíràn tí wọ́n lé fún tán lọ pé wọ́n lọ máa kó sí wọn láti mọ̀ ní orin tó dẹ̀ ṣe ewì tó pé ibi tó dé tó bá tẹ̀ máa kọ̀rẹ́ tó máa ṣe mí nísìnyí èyí tó ti ṣe èmi tó máa ṣe òlé débi tó dé yẹn mọ́ bí nǹkan tó dà làwọn yẹn máa ń káàkiri. àti báwọn àwọn tó tiẹ̀ gbéṣẹ́ fún àwọn náà ló máa kọ́kọ́ sẹ́ndì ẹ̀sẹ̀ àwọn yẹn ni ó máa bá wa pín kiri. ibi tí ò dà làwọn yẹn máa fẹ́ gbọ́ correction tó bá máa padà ṣe àwọn èèyàn ní gbọ́ yẹn mọ́ èyí tó ti bíbà ló kọjá ẹ̀ náà máa gbé káàkiri náà máa pín kiri. tó tí ò bá yìí tó ní ìsinmi àti wọn bá ti sú ẹ̀ ọ̀nà nọ́mbà tó ìwọ tó lọ́ọ̀dọ́ nọ́mbà ló pé ẹ̀yẹ fún ẹwà wá nọ́mbà yẹn jáde ẹ tó pé ẹwà wá jáde kágbàdà àkọ́kọ́ kó sú àwọn bàbá fún èbèbè káwọn bàbá fún èbè wá sú yẹn kẹjọ ní tó lè ṣe nísìnyí ni pé kó fi máa yìí kó fi kọ́ lẹ́kọ̀ọ́ tó bá pé tó bá sì ń jókòó pé òun fẹ́ ṣe kíní kan pé àwọn kọ̀mí tó bá dẹ̀ nìyí báyọ̀ náà máa gbìjà Agbala Gabriel tó bá kó òfin ṣe ẹ̀kan
tó stand láti gbé ìgbésẹ̀ pé tó ti ẹ̀kọ́ sàn mọ́ kínní láyé ẹ̀ èèyàn má ṣe wádìí nǹkan kó tó ṣe kan ni ọ̀nà méjì ni nínú kẹ́pẹ́ nìkan kan ò pé kó kọ́ fẹ́ ṣe traffic kó fi méèkì owó sápò rẹ̀ ọ̀pọ̀ ẹ pé àwọn kan ló lọ bá díná pé náà lọ di bá bí pẹ̀lẹ́ láti bàbá ló kọjẹ́ láti kọ̀tínú pé ó ní kéèsì nǹkan wà lẹ́tàn yanjú lọ́wọ́ ẹ bá ajẹ́ kó gbèwèsẹ̀ ajẹ́ pé ìfẹ́ tẹ́lí sí bí abiyamọ mi ò bẹ́ẹ̀ ni nìyẹn ìkọ́ lórí ilé ó gbọ́dọ̀ gbèwèsẹ̀. ṣé ìyún mo máa bá gbé ni ṣe bá máa sọ tiwa náà ni ẹni tó bá létí kó gbọ́n tí ẹ̀mí sọ fún àwọn ọ̀jọ́ lọ́rọ̀ ti tèmi bẹ́ẹ̀ kúkú ṣe ń rán mi mo kú ń jíṣẹ́ wàláì bẹ́ẹ̀ ṣe rán mi mò ń jíṣẹ́ ṣe rò pé gbà mí wọ́n máa ń fipá mẹ́ṣe lọ sódò wọn lè fipá fún lómi mu gbogbo bẹ́ẹ̀ ṣe ń sọ yìí náà àwọn náà gbọ́ àwádẹ̀ tí wọ́n máa sọ. tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára ọlọ́run máa jó dànù kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín olúwa sọ wípé gbogbo tẹ́ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí kí nìkan tẹ́ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wọ ojú olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 7025 47 5427 +234 7025 47 5427 bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drive TV. olólùfẹ́ Drive TV àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drive TV. Keep watching Drive TV. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drive TV. What drive ẹ̀wọ̀n ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀n fulfilment? What drive ẹ̀wọ̀n bí tó bá lọ? Ó ní iṣẹ́ rìn. Ibi ni kò máa wò Drive TV. Thank you. Chloe. Drive TV. Driving you around the world.